killing. Face to face kì í ṣe pé wọ́n rán mi o, face to face báyìí tó ẹ̀ márùn-ún tí mo ti pàdé ikú. Èmi wá nígbàgbọ́ pé ẹni tí àsìkò Yorùbá tí tó kò lè lọ ibi kankan. Ẹ márùn fún yín tẹ́yìn tẹ́sí. Tí tẹ́ pé mi fúnra mi face to face. Okay. Bàkan lọ iṣẹ́ lẹ́kọ̀ọ́, a parí iṣẹ́ yẹn lọ́wọ́ òru ní Sùúrùlérè. Wọ́n kó wa lọ sí hòtẹ́ẹ̀lì nìkan bíi 2 pé kílẹ̀ mọ́ ká máa lọ lé. Nígbà tó di bíi 2:30 làwọn èrìkì náà dé pẹ̀lú gbọ̀n náà bẹ̀rẹ̀ sí fọ́lẹ̀kùn hòtẹ́ẹ̀lì. Tàdé ń gbọ́ gbogbo hòtẹ́ẹ̀lì ti jí o, tá ń gbọ́ wọ́n sọ pé actor yẹn dà. Ẹ̀yin náà wà. Èmi náà wọ́n yẹn sọ nìyẹn o. Actor yẹn dà. Where is that actor? Ìyàrá tó bá já tí wọn lè sọ bí tí actor yẹn wà, mò ń gbọ́ tán lù wọ́n. Gbogbo wa láti jí, èmi náà ti jí. Kò síbi tí mo lè ságbà. Kọ́rídọ̀ ní ibẹ̀ yẹn, ìyàrá tèmi wà ló gbẹ̀yìn kọ́rídọ̀ yẹn. So tí máa lọ àárín wọn náà, àwọn ọwọ́ wọn ni máa bọ́ sí. So bá jókòó sáàrin yàrá, mo jókòó sórí tí àgbẹ̀. Táyé pé ní ó tán náà nìyẹn. Ìyàrá ilẹ̀kùn 10 náà fọ́ tó fi dọ́dọ̀ mi. Èyí tó wọlé, ó ní bàbá ẹ̀yin ni. Mo lé mi ni, ẹ̀yin kọ́ là ń wà. Mo lé mi kọ́ ẹ̀yin kọ́ là ń wà o. Àṣé ọ̀tọ̀ lẹ́ntọ́ wà. Actor tó ṣàgbọ́, wọ́n ní kí wá lẹ ní fún wa nǹkan mo dẹ̀ fún wọn. Mo ṣe gbogbo ẹ̀yẹn ní kí n bọ́ sí balùwẹ̀ kí n lie down kí n má move o. Mo bá bọ́ sínú balùwẹ̀. Ọlọ́run ló ní pé kí n sún sẹ́yìn kúrò níbi ilẹ̀kùn balùwẹ̀ yẹn. Torí kò ju bí 2 minutes lọ. Wọ́n kàn tún fọ́ ilẹ̀kùn balùwẹ̀ yẹn ni. Mo wá rí ẹnìkan tó wọlé, ìyẹn ọ̀gá wọn ni. Bí mo ṣe rí mo mọ̀ pé òun lọ̀gá. Ṣé èmi dùbúlẹ̀ ni? Òun dẹ̀ dúró, àwa ń wúra wa. Ó gbébọn sójú mi báyìí. Orí yín? Ó gbébọn sójú mi. Ẹ̀wọ̀n kí balùwẹ̀ náà lè ju gbogbo bí táwa ilẹ̀ gbébọn sí mi lórí báyìí. Mo dẹ̀ rí tó ń ronú pé àbí ká pa ilé ká lọ gbowó wa ni. Wọ́n ti mọ máa yí jò, wọ́n mú wa o. Ànírówó gbà o. Tó ń rò tí mo tẹ́mi gan rí pé tó ń rò nìyẹn. Yes. Gbogbo ojú bí 1 minute o. Bóyá gan ló tó 1 minute. Ó kàn yí padà ní ó dẹ̀ lọ bẹ́ẹ̀. Wọ́n ṣe lọ nìyẹn. Àwọn ará hòtẹ́ẹ̀lì wa ń yọjú nǹkan. Wọ́n ti rò pé wọ́n ti pa mí ni. Ẹni tó kọ́kọ́ rí mi tún sá padà ni. Nítorí drama alẹ́ ẹjọ́ yẹn le. Bí 1 hour, by 3 wọ́n ti lọ. By 3 wọ́n ti lọ. So ìyẹn tó jẹ́ kan. Ìgbà kan wà tá à ń gbé ní Conakry. Mo parí ilé Conakry ti ẹ̀kọ́ ní Sofia ní Europe. Mo parí ìdánwò mi, mo ṣe dáadáa gan. Èmi ni mo gbé mi number 1. Àwa ní ká lọ ṣe fàájì, ká lọ wẹ̀ bá ṣe àwọn boys bá ṣe máa ń ṣe. Ibi tá wá fẹ́ lọ, ó dàbí kéèyàn ṣe tán Kánò. Àwa ní ká lọ sí òkun. Ó wá dàbí Kánò sékòó. Bó ṣe jìnnà tó ní àwa láti wọ train àsùn. Sógbà tó dé òru. Ní bọ̀bọ́ ìdé, sójà ni ló gbébọn. Àwa kàn tiẹ̀ dúró ní kọ́rídọ̀, àmú sìgá à ń sọ̀rọ̀. Ló kàn dé ni. Bó ṣe rí wa báyìí, ló kọ́ọ̀kì ìbọn yẹn. La bá du. A ti rí pé tá a bá sá padà sí yàrá tiwa, a kọ́ pa wá mọ́ bẹ́ẹ̀ ni. Àwa lọ ń ṣí ilẹ̀kùn gbogbo àwọn cabin tó kù. Àwọn kan wọn ò tí sùn mọ́ eré wa, wọ́n á tì. Tó rí pé dúdú ni. Ṣáwọn gan ò mọ tó ń ṣẹlẹ̀. Àyà wọn náà já ni pé dúdú, wọ́n á kàn tí ni. Wọ́n á kàn tí. Ìyàrá tó ṣí, àwọn yẹn ti sùn lọ ni. So bá ṣe wọlé tàbí ọkùnrin kan àti ìyàwó àtọmọ bíi 2 mẹ́ta. Gbogbo akọ gbogbo ẹ̀ dàrú. Ọmọ yẹn kọ̀ wọlé pẹ̀lú bọ̀n. Adẹ̀rí tó ń ronú báyìí pé ó yẹ kó ń fáyà gbogbo àwọn pípọ̀ ìrìn níbẹ̀ tí wọ́n wá pa àwọn èèyàn òun ní báyìí. Èrí kó ń dùn pé òun ò rí wa pa. Ìgbà tó bá máa pa wá àwọn 3 pẹ̀lú àwọn 5 tí bí ó jẹ́ 8. Àwọn èèyàn ẹ̀dẹ̀ ní àwọn funfun. Bó ṣe kúrò ní ẹ̀ tó kàn lọ. Kò pẹ́ ẹ̀ làwọn ọ̀gá wọn pẹ̀lú àwọn bíi 2 kan dé náà ń bi wá pé ṣáàrí sójà kan tó ó jẹ́ lọ́ọ̀nì tó fẹ́ yìn wá ń bọ̀ nǹkan mẹ́rin lọ. Bó ṣe lọ́ọ̀nì. Ṣé ní mental illness ni? Irọ́ ó ti yó ni. Ó ti mú nǹkan. Àwa ò mọ̀.
ṣé àwọn tó bá ń transport àwọn sójà tó ń transfer wọn wọ́n máa ń fún wọn ní coach lẹ́yìn so wọ́n ti fún wọn coach bíi 4-5 battalion ńlá ni wọ́n ń transfer gbogbo wọn ni so lẹ́yìn tán wà yẹn wọ́n ti mú nǹkan mú gbogbo ẹ̀ kò yé mọ́ bóyá tí wàá ní dúdú sínú torí bó ṣe rí wa báyìí àfi tó máa shoot wa o so ìyẹn jẹ́ ẹlẹ́kẹta ìkẹrin tí mo rántí ní Conakry ní àsùnmọ́jú àwọn tribe méjì ló lágbára jù níbẹ̀ yẹn Susu àti Fúlàní ni wọ́n ṣe wọ́n wà ní gbogbo West Africa yìí ni délẹ̀ Fúlàní ń pè wọ́n bẹ̀ yẹn ṣùgbọ́n Fúlàní ni wọ́n so wọ́n máa ń jà pẹ̀lú àwọn Susu yẹn báwa náà irú politics tá à ń ṣe ń bí náà ni north àti south nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn 2 main tribes ló wà ṣe òpé tiwa ń bè àti ẹ̀ ti ju 3 lọ so wọ́n ṣáà máa ń jà wọ́n máa ń ṣe gbàṣàwò làbá sunjọ́ ẹ̀ ṣe wọ́n pa sunjọ́ ẹ̀ tá a jí èmi máa ń tètè jí títí dìsìn èmi ni máa kọ́kọ́ jí màá gbàdúrà máa ṣe gbogbo ẹ̀ màá rìn káàkiri ilé màá wo ilé màá ṣe gbogbo ẹ̀ bá ṣí géètì compound ẹ wo ó dàbí ibi tá a wáyé ni wọ́n ti raise gbogbo àdúgbò yìí ká wá dúró ká máa rí 110 láti bí wọ́n ti wó gbogbo ilé tó ká máa rí àpáta tààrà báyìí. Àwọn plane kí ni tí wọ́n dẹ̀ plane tó kẹ́ máa wo bí. à ń wò lọ́kàn báyìí ibi tí ilé wà wọ́n ti dáná sun wọ́n wó ni rọ́bùl tó yẹ pé machine nìkan ló lè ṣe mọ́jú ni o arílé ń bẹ̀ lánàá o mo lọ jí àwọn mi pé ṣé a travel lánàá ni níbo la lọ níbo la sùn náà ní kí ló dé ká lọ òun náà wò ṣé wọn pa jí wọ́n dẹ̀ gbé àwọn machine wa wọ́n dẹ̀ ṣe gbogbo iṣẹ́ yẹn wọ́n dẹ̀ fi lé wa lẹ̀ láàrin tó ń tó báyìí ibi táwa ń gbé ìnìkan wọ́n dẹ̀ wo gbogbo ètò kù wọ́n dẹ̀ wo gbogbo ẹ̀ àdẹ̀ mìíràn báyìí tá a bá jí ìgbàgbọ́ mi ni pé à á kú then tí àwa la fẹ́ witness ni àwa tó jẹ́ foreigner ń bẹ̀ gan pàápàá kí la fẹ́ ìròyìn wo Ọlọ́run ṣáà dá oorun yẹn bò wá o tá a fi sùn. Gbogbo ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu actor Akin Louis bí Ọlọ́run ṣe kó yọ lọ́wọ́ ikú lẹ́ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀rọ̀ ẹ̀ náà pè ní ẹni Ọlọ́run ò pa kò sẹ́dá alààyè kan tó lè pa. Ẹ jọ̀wọ́ ẹ like, share, ẹ subscribe sórí YouTube channel wa. Ẹ má ṣe gbàgbé láti ṣaago pa ìgbẹ̀rẹ̀ kó ba lè notify yín nígbà tí àwọn ìròyìn kàyéfì ìròyìn àjàǹbalẹ̀ ìròyìn tó mọ́gbọ́n wà mìíràn tó sì dàgáńjà bá jáde. A ní rí jù báyìí lọ, ire o.